Ògògó náà bákan náà ní tí wọ́n kàn fi yàtọ̀ ni pé ọ̀gá wa Ògògó ò ní sùúrù, wọ́n ní sùúrù gan-an, wọ́n ní sùúrù, ṣùgbọ́n kinní kan tún ni Ògògó máa ń tún ṣe tí mo lè sọ pé ó tún tayọ àwọn ẹlẹgbẹ́ wọn. Ògògó will bring out the reality. It will be doing as if the something is happening. In fact, kudos fún náà. Pé ká ṣeré, a máa ṣe bí ìgbà tó ń ṣẹlẹ̀, kò ní ṣe bí eré rárá. Kò yàgbé pé fíìmù. Bẹ́ẹ̀ni, ìyẹn tẹ bá dẹ̀ wá wò ó, àyàn máa ń sọ pé mi àti Ògògó yẹn wọ́n lájọra ní sinimá tá a ti pàdé gan ní àbí ìbejì ni wá. Tí bàbá náà bá ń gbọ́ mi báyìí, sinimá kan wà tá a ti jọ búra wa, wọ́n sọ ọba èmi ṣe olóyè, wọ́n ní àmọ́ àwọn olóyè ìranù tó wà láàfin, èmi náà ní kọ́ba tiẹ̀ kú báyìí kára yìnbọn síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọn ogun, kẹ́mi tiwa náà ogun. So bó ṣe jẹ́ ni.